now ọ̀rọ̀ tá a bá wá lónìí ọ̀rọ̀ Oriyomi Hamzat àti aburúmọ̀kù tó ló ń jẹ́ funny thinker tí ń jẹ́ funny thinker bí gbogbo ayé ò bá ṣe fẹ́ràn rẹ̀ tó ẹ jẹ́ kí n sọ wípé ìṣẹ̀ǹtẹ̀lẹ̀ rẹ̀ bá ráyé nú. I'm not sorry to use that language because ìṣe ọmọ ní mọ́ máa jòkígbẹ́ ìṣẹ̀ǹtẹ̀lẹ̀ rẹ̀ ọba ráyé nú torí pé kò gbé dáadáa bó bá jẹ́ lòmíì ni bá a bá gbẹ́sẹ̀ tá a mọ̀ gbé táyé sọ pé ibi tó yẹ ká gbé sí kọ́nù yẹn èèyàn wá jókòó yọ fẹ̀yìntì dáadáa yọ lọ rí tún gbèsè ayé ara ẹ̀ rò àwa náà bá ṣe bẹ̀rẹ̀ kọ́ lélẹ̀ yìí ajẹ́ǹtù dáàyè kan ni kò sí bó ṣe lóun le tó kò lè le tó mi kò sí bó ṣe lóun burú tó kò lè burú tó mi òun ò ní ìwọ ọmọlúàbí lásán ni èmi ní ìwọ ọmọlúàbí ìbínú mi sì ní control so ìbínú mi sì lódiwọ̀n. now ìka tó fún lọ́njẹ ló gé mi ò mọ̀ pé ó lè reply Oriyomi Hamzat àárọ̀ ẹni mo rí program Oriyomi Hamzat Oriyomi ti nọ́ọ̀kẹ́ lórí program and that is necessary very very normal so èèmù mi ni pé before anything kan ọba tiẹ̀ jáde bàbá kò rí bẹ́ẹ̀ o nǹkan ó ti mìíní ó ti túmọ̀ sí pé ó ti múra jà sílẹ̀ ó dẹ̀ rẹ́dì láti borí Oriyomi Hamzat jà because èsì tó fọ̀ èsì tó rùn yàn nù ni ó disrespect Oriyomi Hamzat majority ò ní mọ nǹkan tí mo fi ní interest nínú kéèsì yìí because nítorí Oriyomi Hamzat ti ṣe fún guy yìí anybody tó bá ṣe fún èèyàn nígbésí ayé òun tó ń ti parí oore kò sígbà tó nílò ìrànlọ́wọ́ tí máàní yóò dìde ìrànlọ́wọ́ sí ẹ ó ṣe olóòfẹ́ ṣe program fún 2 million naira sọ rọrùn láti rí 2 million naira lóòrówó lé san olóhùn polówó olóṣèlú o lè polówó olóṣèlú lọ́fẹ̀ẹ́ bí n bá polówó olóṣèlú wọn gbọ́dọ̀ fún mi lówó gidi ṣé wọn ò wá fún wọn lówó gidi ní débi pé o lè rówó gbalé ń bẹ̀ àwọn olóṣèlú tó dẹ̀ ń kọrin kì ló dé tó lọ bá wọn pé sà mo nílò owó ilé o wọ́n ti mọ̀ parí ibi pa ni ọ́ wọ́n ti rí i pé ń tọ́ jẹ lọ ń wá ayẹlẹ̀ jẹsìn ni ọ́ alátẹnujẹ ni ọ́ sọ̀rọ̀sọ̀rọ̀ alátẹnujẹ so oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n encourage ẹ̀ ni wọ́n encourage ẹ̀ lórí comment wọ́n sọ pé n tó ṣe ló dáa bó ṣe borí Oriyomi Hamzat náà majority náà ló ń sọ pé n tó ṣe dáa mí nígbà àkókò yín program tó Oriyomi Hamzat ṣe ẹ̀já kọ́kọ́ gbọ́ eléyìn ká tó wá gbọ́ èsì aburúmọ̀kù so ó kọ́ tó bá wuni là jẹ́ lẹ́yìn odi o owó kan pa ní sọ́ọ̀nì ìmú ẹ̀ ṣùgbọ́n aburúmọ̀kù ló ń jẹ́ ok ó yá. kókó mi ò ń gbé. kò yé mi fún. tọ́lọ́kàrà wá fẹ́ náà kókó mi ò ń gbé. kò yé mi fún. owó làbúrò mọ́ pé ọlọ́kadà ṣé lè dúró àwọn gbà lẹ́wọ̀ ọlọ́kadà. tí máa sọ fún mi pé wà á rówó ńkọ́. òun bá wù kí wọ́n fọwọ́ sí. bàtà ni kókó tí ó bá ń ṣòwò lọ́ọ̀ mi ńkọ́. lókèsàn mo ti lọ látàrọ. mo ní bísíǹnẹ̀sì tí màá rí báyìí sí. bẹ́ẹ̀ mọ́ lówó. fún mi lówó kò sí wàhálà. má sunkún. fún mi lówó. ní location. mo lọ látàrọ. jáfọ lówó. ẹ tún fún mi. àfọ. òkìkí irú rẹ ṣọ̀wọ́n. ọmọ bá ṣe ráàpù èèyàn òkìkí ọmọ amúsà irú rẹ̀ sọ wọ́n irú rẹ̀ rọ̀ wá sọ wọ́n mọ́ nísìn o lè attack ẹ̀ directly nísìn orí ọ̀sán tí ó gbà fún ọ. irú ọlọ́ọ̀ni ò sí. ẹ fún mi. wàlá àfọ. àkáǹtì mi náà ni. náà ni àwọn àlọ́ wà àbúrò ní ẹjọ́ náà ni. ìyá níwẹ̀nu ọlọ́mọ bá rà sí jàpèkẹ́ lọ.
Sílẹ̀ ló rà bọ̀. Má sunkún mọ́. Nídùn mi ni. Ẹ kiri. Tí mo ṣe ṣe sí yín tó a tún fẹ́ fún mi lówó. Èmi ò fún ọ. Nǹkan ò ní ṣe yín. Àmín. Ẹ tún fún mi lówó. Màá ní màá fún ọ àbí kí ló dé ṣé wò ní gbà ni. Ìgbà. Mo ti máa gbà. Mo tún lè ṣe bí mo ṣe ṣe lọ́la o. Kò sí wàhálà iṣẹ́ tó lọ́ọ́ rẹ̀ wọ̀nù. Ẹ tún fún mi. Tó wá sí láyé nù kò sí wàhálà. tó wá sí láyé jẹ nu kọ́ máa àtáàkì àwọn tó jù lọ àwọn tó já ṣáájú ẹ̀ lẹ́nu iṣẹ́ kọ́ máa kàn wọ́n lábùkù kọ́ máa yẹ̀yẹ́ wọn kọ́ máa mú wọn wálẹ̀ kọ́ máa gbèrò bí ó sì fà wọ́n wálẹ̀ nǹkan sì bá ṣèrò láti fa ọmọlàkejì wálẹ̀ kí lórí yọmí ṣe fún ọ kí lọ́ra ń gbá rẹ̀ à ń sọ̀rọ̀ mẹ́rin kẹrin ọkànrin pani ẹ̀yìn ṣe mọ̀lẹ́bí ẹ̀yìn sára ilé ẹ̀yìn ṣẹbí kan náà kọ̀ mọ́ ń bì kan ọ̀ọ́tajà fún rí ọ̀ọ́rajà lọ́wọ́ ẹ̀ rí ọkàn rí ọdẹ pick interest nínú ẹ ó máa ń wáyé bẹ́ẹ̀ alákàrà kì í fẹ́ kẹ́lòmíì ó dín mọ́mọ́ bíi ìta alákàrà Oríyọmí kọ́ láti sọ pé ok lójú ọ̀nà bíi tí mo wà o ojú ọ̀nà tí mo ń tọ̀ o iṣẹ́ tí mo ń ṣe o ẹnìkan lẹ́bùn o ẹ̀já ràn lọ́wọ́ o kọ̀kọ́ mọ̀ náà o bèrè lọ́wọ́ Oríyọmí fúnra lára ẹ̀ kọ̀kọ́ mọ̀ náà o ká tó bẹ̀rẹ̀ ètò lórí rédíò àmọ́ application tá a kọ ni àìmọye àwọn tó fi á ṣe yẹ̀yẹ́ ni ọjọ́ mo kọ́kọ́ dé rédíò wọ́n fi mí ṣe yẹ̀yẹ́ ni ǹtí ẹ̀ mọ́ táwọn ọmọ ẹdẹ ń fi rédíò pè náà ilé náà ló ń fẹ́ ṣe program lórí rédíò mo sọ ṣùgbọ́n ló àǹbí o lónìí ẹ̀ ń tọ́ sọ bẹ́ẹ̀ ẹ mọ̀ jẹ́ ń sọ̀rọ̀ òde tí wọn ò pè wọ́n sí wọ́n ti ń sẹ́mc òde tí wọn ò pè wọ́n sí iná ti ń sẹ́mc iná sì yí ká lónìí ọ̀rọ̀ tí mi dẹ̀ ń sọ that was 23 years ago bá lọ àbọ̀ a máa bọ̀ do not underrate anybody má fojú tẹ́ńbẹ́lì wo ẹnìkọ̀ọ̀kan lójú ọ̀nà bí tó bá ti pàdé wọn látijọ́ náà mi ò lè gbàgbé láéláé that statement ẹni ó mú mi dé rédíò Àjàgà ló kọ rẹ̀ mi ìmọ̀rin àjọbọ̀dá mọ́ láti gbà yìí Àjàgà tó bá sì wà láyé kọ́lọ́njọ́ wà láyé kí bàjẹ́ ọmọ kan ṣẹ́ kọ́mọ kan bí ẹ̀. so now irú pa Oríyọmí tún ṣe jù bẹ́ẹ̀ lọ ìbá àwọn tiẹ̀ mú mi dé rédíò ni wọ́n dẹ̀ fà mí lé marketing officer lọ́wọ́ ìyẹn dẹ̀ ní ṣe dẹ́mò wá mo dẹ̀ ṣe dẹ́mò lọ àìmọye dẹ́mò la ṣe sí rédíò káàkiri èèyàn kan wá mú ọ lórí TikTok jọ́jẹ̀tẹ́ ó mú ọ dé rédíò jọ́jẹ̀tẹ́ ó fún ọ ní program jọ́jẹ̀tẹ́ láì struggle láì dààmú láì ṣe kankan láì kọ proposal ọ̀ràn lọ́wọ́ jọ́jẹ̀tẹ́ oníyàlé ń jẹ́ ó fún ọ lówó kò fi gbalé o tún lé lòràn lọ́wọ́ o tún gé jẹ́ wọ́n tún mú ọ dọ́wájú o tún gbà ọ padà o tún fún ọ lówó o tún padà gé jẹ́ ó ní ọwọ́ Oríyọmí yóò tún fún ọ lówó yóò tara rẹ̀ sin lọ́hùn àwa mọ̀ páwọn èèyàn ó fún ọ owó ilé nìkan sì kọ́ lọ́hùn wá. Wọ́n sọ fún wa pé àkàbọ̀là lẹ́gùn. Ẹ̀wọ̀n bàtà kú ìwọ náà béèrè. ó máa lè ó ní ẹ̀gún bẹ lára àkàbọ̀là òun náà ní skilibi sọ pé wọn ò sọ fún wa pé àkàbọ̀là lẹ́gùn Oríyọmí ní kó fi kọ́wọ́ bàtà gùn àbó náà ò béèrè tó bá béèrè pé kí ni ń bẹ lára àkàbọ̀là ọ̀sọ́lẹ́gùn àbí ọ̀lẹ́gùn aláǹfààní àti ṣàlàyé fún ọwọ́ ló ń tẹ̀lẹ̀ lódì òdì. Ìwọ náà béèrè tó kù wọn náà bá bí wá á sọ fún ọ. Àkàbọ̀là lẹ́gùn o. Mẹ́yẹ tó sun mí ẹ ṣe mí láàánú. Mo tún ṣe mo ṣe gbárùgbàrù. Mo tún wá padà wẹ́ tún wá lẹ̀ fún mi lówó. Láàfún ọ̀sẹ̀. Ẹ wo pé mo ti gbowó káàkiri lọ́wọ́ àwọn tó ń dà lù ú yẹn. Gbọ́ ìpèsè tó lọ ràn wọ̀ ni wọ́n sọ. Ìgbà tá a rí pé owó àwọn tí ń dà lóru wọn ta yí ẹ ṣe. O ò lè sọ tó fowó tí wọ́n ṣe dáadáa ló fi tí wọ́n ṣe. Owó tó fún yẹn. gbogbo ohun tí ń gbà káàkiri náà wọ́n fún ọ nígbà wọ́n fún ọ láwo 10,000 20,000 50,000 100,000 200,000 300,000 500,000 ogún tari ọgbọ̀n kòrì àkọ́ríkọ́dà kí lè dà
ọmọ pé bí bọ́ọ̀lù ń gbìn tí àpò ló ń bomirin tí ó bá ti sí bùkún Ọlọ́run níbẹ̀ asán àti òmùlẹ̀ mọ́fò ni. Ilé tá a fi tọ́mọ ìrì ni ó wò ń fẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọmọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní bí fún ni. àkùn náà ni àmọ́ bí tá a ná sí. náà ni bàbá fowó tiwa dá sọ̀rọ̀ ọ̀tọ̀ bá faṣọ ya máa la ìwọ náà wà ń wò wá ò lè sí wò wò. Can you imagine that statement? Tá a bá fowó tiwa dá sọ̀rọ̀ ọ tó wá faṣọ ya mọ́ wa lára ìwọ ló wà ní hòhò àwa ò ní sí hòhò. Ọ̀gbẹ́ni ọ̀hún ò tí mọ̀ pé òun wà ní hòhò rárá ó sì ń sakọ lórí social media ó sì ń fọ́kẹ̀ kí mọ́lẹ̀ ọ̀rọ̀ tó tàn sí nígbà tọ́dún ìyọba ìkọlẹ̀ lóòótọ́ àwa kọ́ lọ́lọ́run ṣùgbọ́n Ọlọ́run kàn jẹ́ ni Ọlọ́run jọba tí kì í gbè lẹ́yìn alábòsí. Lóòótọ́ o alábòsí a máa lówó alábòsí a máa kọ́lé alábòsí a máa gun káàtọ́ dáa ìgbẹ̀yìn àti àtúbọ̀tán alábòsí ló burú jù. táwa máa jẹ bisikíìtì àtomi lẹ́ẹ̀mẹwàá ní láì. tẹ́lẹ̀dá rẹ̀ ló wá jẹ láyé. ǹdẹ́lẹ́dá ìsìn ni ó wá jẹ láyé nu. Skelebe. Ìfẹ́ sọ fọ́ ọmọkọ́mọ ni o. àti sọ́bà náà. Ìfẹ́ sọ bẹ́ẹ̀. Ìfẹ́ sọ bẹ́ẹ̀. Á fún ọ lọ́wọ́. ẹ ṣé o. Àìsí dàrú sàgìrìpá náà wúwo lẹ̀ sẹ́rípá ńláàgùn. Ìṣègbà ń wó lẹ̀ náà o kálukú wá ń ṣiṣẹ́ àṣekára ni a sì tí èrò wọ̀ gan. Ṣùgbọ́n ṣé tọ́lọ̀ ń bára kálukú ni ó ṣe. ìnáwó ìjọba. Tọ́ ọ bá fi lé ní courage láti bí wa wàhálà àwa náà wà courage láti fún ọ. So advice mi náà fóun náà ni pé kó sọmọ courage láti tọrọ owó lọ́wọ́ Oriyomi Hamzat yóò fún ọ wàláì. èèyàn pàtìjú mọ́ra nù. èèyàn pàtìjú mọ́ra nù ó finish ẹ̀ dànù. Now gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé ọ̀rẹ́ wa máa sọ̀rọ̀ ní sọ̀rọ̀ pé ọ̀gbẹ́nu falágbàfọ̀ lọ́pọ̀ gbà kò mọ̀ pé kéèyàn dákẹ́ ó lóore ó sì ní wúlò kí sì máa fi yàn hàn ń táwọn èèyàn ń fẹ́ ni ẹni tó bá ṣẹ̀ṣẹ̀ tó ṣe ẹ̀ṣẹ̀ tó dẹ̀ wà sóbà tó dẹ̀ ní orí ọ̀fẹ́ láti tọrọ àforíjì ń táwọn èèyàn máa ń fẹ́ nù. Ẹ gbọ́ èsì ọ̀rọ̀ látẹnu ọ̀rẹ́ yín o. Mo gbọ́ pé ọmọ rédíò fi mí ṣe ẹ̀yẹ bọ́lọ̀ ló mú mi àbí. Ọmọ rédíò Oriyomi Hamzat lọ́dọ̀ ọmọ rédíò yẹn o mo gbọ́ pé ọmọ rédíò fi mí ṣe ẹ̀yẹ bọ́lọ̀ ló mú mi àbí. Ó yá máa jẹ búrẹ́dì ẹ̀ lọ́nà wọ́n ń dẹ́ ẹ̀yìn lọ́wọ́ máa jẹ búrẹ́dì ẹ̀ lọ́nà àsìkò yẹyẹ tèmi ò tí ì tó. Nígbà tó bá sepò kẹfà rẹ tó fẹ́ ṣe yẹn nínú ètò ìdìbò tá a fẹ́ di 2027 yìí nígbà tó bá sepò kẹfà rẹ tó fẹ́ ṣe yẹn ẹ̀sìn yẹn tó fẹ́ ṣe yẹn nígbà tó bá ṣe ìgbà yẹn yẹyẹ tèmi ó wà ẹ̀sẹ̀ tó bẹ̀rẹ̀. Can you imagine that? Do you feel that? Ńgbà tó bá ṣe ipò kẹfà rẹ tó fẹ́ ṣe tó ṣe ẹ̀sìn rẹ tó fẹ́ ṣe mo ti sọ tẹ́lẹ̀ máa tún padà sọ pé òṣèlú ò kì í ṣe dú ọ̀dà ẹ̀ Oriyomi jáde lásán ó ti fọ́ wa lẹ́nu ọjà mọ̀ wípé with God, trust, self-belief, we can achieve many things in life. So kí nìyẹn túmọ̀ sí ni pé jíjáde tó jáde Oriyomi ò bá wọlé Oriyomi ò fail lọ́dọ̀ majority wa kàn dìbò 2027 Oriyomi ó sepò kẹjọ kó tún sepò kẹwàá kó sepò 20 tèmi mọ̀ pé kò lè tó bẹ́ẹ̀ pé kò lè rí bẹ́ẹ̀ bọ́lọ̀ tí jọ àwọn èèyàn kan lójú bá fẹ́ jọ lójú Ọlọ́run tí gbogbo fọlẹ̀ Ọlọ́run tí pé bí tẹ́ fojú ọ̀nà sí kò sọ́nà ń bẹ̀ mọ́ Ọlọ́run tó jẹ́ aláyìípadà tó lè yí nǹkan padà in a twinkle of an eye within a twinkle of an eye pé ká dijú ká lajú àwọn èèyàn kan ó sì sórí rẹ̀ ká dijú ká lajú àwọn èèyàn kan ó sì sórí ibú ká dijú ká lajú ìjàmbá ó sì ṣẹlẹ̀ ká dijú ká lajú Ọlọ́run sì kó àwọn èèyàn kan yọ Ọlọ́run tí máa ń ṣe gbogbo ẹ̀ bẹ́ẹ̀
ó lè jó anybody lójú o kó Oriyomi Hamzat kó di gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́la. He has everything it takes to become a governor, to be a governor. He has the experience, the maturity, the charisma. Ohun ọ̀kan lè ṣe òṣèlú pé ká máa háwó fún èèyàn ni, má fọkàn sí pé ó rò owó gbà lọ́wọ́ Oriyomi Hamzat. Àná ọjọ́ tá a bá tó ń dìbò, tá a bá tó gbowó dìbò, ọjọ́ náà la tó ní hope. Bí bóyá gbèsè ayé wa máa dá àbí ò ní dá, á jẹ mọ̀dòmọ́dò òṣèlú àbá ní jẹ mọ̀dòmọ́dò òṣèlú until tá a bá tó release owó olóṣèlú fólóṣèlú, tá a gbowó lọ́wọ́ olóṣèlú, tá a depend lólóṣèlú pé kán kó wá. Ìgbà náà la tó ní hope. So yẹ̀yẹ́ Oriyomi ò sí lọ́wọ́ ọ̀gbẹ́ni òpònú yìí. Let me put it that way. Brother, ìwọ̀nba ń tó Oriyomi Hamzat ti gbé ṣe nílé ayé nísìn tí ò tí ì dákẹ́. Torí mo mọ̀ pé àtèmi àti ẹ̀ àjọgùn lẹ́mìí dáadáa. Kò sí nǹkan tí ó ṣe wá. Torí pé àti ìjẹsẹ́ tó lọ́n sọ pé ká wá jẹ́ láyé. Níwọ̀nba nǹkan tó ti dà. Bó bá ti da ìlà kan nú ẹ̀, ò ní dẹ́ntí ń tọrọ owó lórí social media láti gbalé. Wọ́n dáwọ́ àkọ́kọ́ fún ọ. Bóyá gbogbo ilé tó gbà láyé ẹ̀ gan bóyá wọ́n dáwọ́ ẹ̀ fún ọ ni. Iṣẹ́ ìwo gangan ni ìwọ gan ti ṣe nílé ayé ẹ̀. Ọlọ́lọ́kadà ni ọ́. Majority ọlọ́kadà ló jẹ́ pé owó iṣẹ́ ọ̀kadà wọn fi ń rán ọmọ níléèwé, owó iṣẹ́ ọ̀kadà wọn fi ń bọ́yàwó, wọn fi ń bọ́mọ. Ìyàwó ń bẹ nílé wọn, ọmọ gbọ́rọ̀ sí wọn lẹ́nu torí wọ́n wá ti jẹ àtimú fúnra wọn, fún fámìlì wọn. Ńgbà tó ń ṣiṣẹ́ ọ̀kadà, kí ni tó ń ṣe? Ọlọ́run wọ̀ ọ́ sùn ni. Now, ó sunkún pé ẹnìkan lọ́jẹ́ ń wọlé ọkọ̀ ńlé ibi tó wà ní ìsinyìí. Ó wá lọ fẹ́ gbalé mi. Mi ò mọ̀ o, mi mọ̀ bí Ìbàdàn ṣe rí o. Èèyàn wo nílẹ̀ Ìbàdàn ni yóò gbà ọ́ sílé? Pẹ̀lú rádaràda tó ń ṣe yìí. Ṣé wọ́n sọ pé wọ́n gba star sílé ni? Àbí wọ́n sọ pé wọ́n gba asọ̀rọ̀sọ́gbótò sílé? Tàbí tí wọ́n sọ wípé wọ́n gba oníjàngbọ̀n sílé? Tàbí wọ́n sọ pé wọ́n gba ẹni tí máa ń fa jọ̀gọ̀dì? Torí ọwọ́ mi ò tó máa fi gọ̀gọ̀ fà á ní gbogbo eléyìí tó ń bá káàkiri. Ọ̀gbọ́ Yorùbá ní ọmọ tó búyà ẹ̀ lẹ́yìn, kò sí alágbàpọ́n kan tí yóò pọn, kò sí bẹ́ẹ̀ yẹn ṣe fẹ́ràn èèyàn tó kò sẹ́ni tí yóò congratulate ẹ pẹ̀lú nǹkan tó ń ṣe. To somebody like Oriyomi Hamzat, because as far as I'm concerned, Oriyomi Hamzat ọ̀sẹ̀ ọlẹ́sẹ̀ kankan, bóyá ní gbangba bóyá ń kọ̀rọ̀. Kò pé ọmọ jẹ, kò pé ọmọ mu, kò pé ọmọ rìn, kò pé ọmọ sùn, kò pé ọmọ ṣe tiẹ̀, kò pé ọmọ soríire. Ó ní ó wá soríire ni. Ó jàre ọ̀dẹ̀ta lọ́dọ̀ tiẹ̀. Yọ̀ǹda máàlù yìí jẹ́ kó bálé ayé ẹ̀ lọ. Ìwọ kọ́ ló yàn gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ o. Ọlọ́run ni ó yàn gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Bọ́lọ̀ ń bá fẹ́ jọ wá lójú, kó jọ wá lójú lọ́nà àrà. Kó Oriyomi ó make record. I have no interest in anybody so far. Nípínlẹ̀ Ọ̀yọ́, I have no candidate. I'm not interested. Ìpínlẹ̀ Ọ̀ṣun, ẹni tí mo ní lọ́kàn ń bẹ lọ́kàn mi. Tó bá tásìkò tí bá wù mí láti campaign fún tọ̀hún, iṣẹ́ tí olówó oṣù kí láfẹ̀yìntì ń campaign fún. Without any dime. Tí n bá dẹ̀ ní interest láti campaign, màá yọ̀ǹda ẹ̀. Kán mọ̀ bá life wọn lọ. So as far as I'm concerned, Oriyomi ò deserve nǹkan tí ọ̀gbẹ́ni yìí ń ṣe. N tó ń bí mi nínú gangan nù. Bó bá jẹ́ lómi ló bá ṣe bẹ́ẹ̀ sí, tí ò ní mínì, ìbá dá. Ṣùgbọ́n ẹni tó ti jata tó ti jẹ́po ẹ̀rí ni. Ìjọ tó kọ́kọ́ mọ̀ ọ́, ó fẹ́ jẹun ni. I have the video. Ẹjọ́ tọ́ bọ̀wọ́ jẹun ni, ẹjọ́ ń jẹun ni. Ńgbà tó ò nírètí, ó gbìyànjú láti instill ìrètí ẹ̀, ó gbìyànjú láti fún ọ nírètí. Kò sẹ́ni tó lè lọ sábà. Àyàfọ́ Ọlọ́run nìkan tí gbogbo wa ń ké pè lójoojúmọ́. Ṣùgbọ́n bàbá tá a rí tí ń rí wa yìí, bàbá tá a mọ̀ tó mọ̀ wa yìí, bàbá tá a lè dá tó dá wa yìí, bàbá tá a lè mú tó lè mú wa yìí, bàbá tá a lè pa tó lè pa wa yìí, kò ní sọ̀kalẹ̀ látọ̀run wá ran anybody lọ́wọ́. Ààrẹ ìyẹn ẹlẹ́ran ara bíi tiwa lóore wá wà. Bàbá rẹ̀ ní bàlá ọ̀la kì í yá.
àwọn èèyàn kan rẹ́ni bálà wọn ò maintain ẹni wọn mọ̀ páńgẹ́lì wọn ni wọn mọ̀ pálánù wọn ni. Mr. Túndé Òkólì ẹ kú ojoojúmọ́ sir, God bless you sir, mi ní wáyé tì sir. So kò sẹ́ni tó lè dálé ayé rẹ̀ gbé, ńlá fi máa ń sọ pé ara ò lè dá àrà dá àfi tí ara bá fẹ́ dáràn lókù. You need people in your life o. Àwọn èèyàn kan ń bẹ tó jẹ́ pé wọ́n bá pé 2, 3, 4, 5 nínú ìgbésí ayé ẹ̀dá, ìgbésí ayé yẹn ó dẹ̀ change. Wọ́n yìí wá pọ̀. Irú àwọn tó ti send sticker sí mi nísìn kì í sáwọn olólówó jù nínú àwọn tí ń wò mí. Ẹlòmíì ò lè fi tọrọ ẹ̀ báyàn ṣeré débi kọ́bọ̀, débi ṣíṣì, débi náírà. Ṣùgbọ́n ìfẹ́ ní ń bẹ lọ́kàn wọn. Let's just support this guy ni wọ́n fi ń sẹ̀ǹdì ẹ̀. Ẹja support ẹ̀ out of love ni wọ́n fi, kì í ṣe pé wọ́n ní excess, kì í ṣe pọ́ sàn lẹ́ẹ̀bì kan. Kò sẹ́ni tí ò ṣiṣẹ́ owó nínú wọn. Ẹ ń bá ṣiṣẹ́ owó nínú wa yóò mọ̀ bí èèyàn ṣe náwó, yóò mọ̀ pé irun mú lówó ṣòro fàtú. I want to know where my penny goes because I work extra hard to earn every penny. Gbogbo ntẹ́gbẹ̀ mi ń ṣe nírọ̀rùn, èmi máa tún fi isan kún isan o kí n tó lè rí ṣe o. 100%. Màá fi isan kún isan gidi, màá ṣe extra hard work kí n tó lè rí achieve. And that is my destiny. Ìgbà tí mo ti wá mọ̀ bẹ́ẹ̀ n ló fi jẹ́ pé ìsinmi mi ò kí ń pọ̀ jùṣẹ́ lọ. A fi ilẹ̀ ṣùgbọ́n ká tó fi ilẹ̀ a sìn débì kan. Torí pa máa fọ́ní tí ń kà lé ò túmọ̀ sí pé tí fọ́ní tí ń kà bá sọ̀rọ̀ ká má fún lésì, á fún lésì. Torí bẹ́ẹ̀ bá jẹ́ kákín dèdèrè ọmọ pé dèdèrè lóhun, pákín dèdèrè lóhun yóò bá nǹkan jẹ́ o. So pápápá ìdájọ́ múlẹ̀ ọmọ rédíò, ìdájọ́ múlẹ̀ nígbà tó bá sepò kẹfà rẹ tó fẹ́ ṣe yẹn sẹ̀ ìgbà ẹni ẹ̀yẹ tèmi ó sì ètò bẹ̀rẹ̀ mọ ẹ jẹ búrẹ́dì ẹ̀ lọ́nà, mọ ẹ jẹ búrẹ́dì lọ́nà, wọ́n ń jẹ́ yín lọ́wọ́ èmi kà. So ìwọ ìka ìṣẹ́jú mi ló fi sọ̀rọ̀, account number ló fi sí yòókù. Please assist me to get a new apartment. Ó fi account number síbẹ̀. Now very quick one. Lóòótọ́ ọ̀rẹ́ a máa dọ̀tá, ọ̀tẹ̀ a máa dọ̀rẹ́, ọ̀tá a máa dọ̀rẹ́. Ńlá fi máa ń sọ ńgbà míì wípé a kì í gbẹ́ kòtò ọ̀tá jìn torí pé ọmọ rẹ̀ lè lọ kó sí i. Tọmọ rẹ̀ bá kó sí i ó lè mọ̀ pé mọ́ ńgbà tí ó bá jáde, ó lè jẹ́ pé ṣe lálọ́ wọ́ jáde gan, kò ní lè rìn jáde fúnra lára ẹ̀. Fọ́nì tí ń ka ti ń gbẹ́ kòtò ọ̀tá jù, ó ti ń gbẹ́ jìn jù. Ẹ̀ńtọ́ wa mú lọ́tà yìí sọ̀tá ẹ̀. Ẹ̀ tí ó fi cascos ni. Cascos in what sense? Kò sí ẹni tí ó bu Oríyọmí tó bá fún Fọ́nì tí ń kà lésì. Kò wá sẹ́ni tí ó pọ́n Fọ́nì tí ń kà lé pé ó ń yẹ̀yẹ́ Oriyomi Hamzat. Onípẹ́pẹ́sẹ́ yẹ̀yẹ́ rẹ̀ ò tí ì bẹ̀rẹ̀. Ó dìgbà tó bá ṣe pò kẹfà tó fẹ́ ṣe bó ń tiẹ̀ sí lórí ọ̀fẹ́ àti jáde. Ìwọ jáde fún kánsílọ̀ àdúgbò yín, Oriyomi ń lórí ọ̀fẹ́ àti jáde fún governorship. Ní pátì yẹn wọ́n fún ní tíkẹ́ẹ̀tì. Tán bá fún tíkẹ́ẹ̀tì tó bá díje, mọ́ bá wá dìbò tó Oriyomi ó bá wọlé,
ó ti di governorship aspirant bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ rẹ̀ pé governorship aspirant òǹdíje dupò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́dún báyìí already ó ti add mọ́ CV ẹ̀ kí la fi rántí wọ̀ kò sí ní jẹ́lọ̀sẹ̀ Oríyọmí wá jìnnà sí pọ̀ gẹ́gẹ́ ìṣẹ́gbẹ́ gògóńgò kékeré kọ́ ni bàbá fi jọmọ lọ ọjọ́ orí kọ́ ni wọ́n fi ń tò ó Ọlọ́run ọba mi ní ń pín kò sì pín dọ́gba so lóòótọ́ ọ̀rọ̀ gbẹ́ni yóò ṣe máa làágùn púpọ̀ lé lórí ó fẹ́ foríyọmí káàsì cruise at the end of the day cruise toríyọmí low hit ẹ̀já wa náà káfi káàsì cruise káfi káàsì cruise kó lè mọ̀ wípé eyín mú jabẹ lọ so far so good ó sì wà on the way ẹjọ́ wọn fi rẹ̀ sẹ́lẹ̀yà ń so Ọlọ́run ní ń pín Ọlọ́run nínú àánú ẹ̀yọ́ ṣàánú fún gbogbo wa Oriyomi Hamzat gbólóhùn kékeré náà ni mo lè fún ọ orí ti dá orí sì ti gbé ọ̀njà kò ṣeé ṣe ká rìn nínú ìrìn àjò ayé wa láyé ká má bá àwọn èèyàn kan pàdé ìwọ nìkan kọ́ ló ń fèsì irú ẹ̀ o majority wa ń fèsì ẹ̀kọ́ jáde ìta ni o a mọ orí ọ̀fẹ́ Ọlọ́run fún wa lórí ọ̀fẹ́ láti dí pẹ̀lú ẹ̀ lábẹ́lẹ̀ n sì pé kò sẹ́ni tí ń bínú àwa náà wọ́n pọ̀ gan ṣùgbọ́n kò jáde ìta dandan ni kí wọ́n bínú ògo èèyàn tán bá ti bínú ògo rẹ̀ ọ̀ jẹ́ nǹkan kan so jẹ́ kó wọ́n máa sunkún káàkiri kí wọ́n máa ga sí owó nínú àkáǹtì tiẹ̀ igbe lẹ́nu àwọn ọ̀tá rẹ̀ ibo níranjú wọn tí ń fẹ́ funfun àwọn ọ̀jọ̀gbọ́n ti sọ lánàá wọ́n ní ara àbí nílò ìtọ́jú ó nílò àmójútó wọ́n sọ orú àrùn tí ń yọ lẹ́nu bọ́ bá wù kó lọ ilé ìtọ́jú kó lọ tọ́jú ara ẹ̀ torí ẹni tó bá jẹ́ ọlọ́pọlọ pípé yọ mọ̀ wípé bí ó bá nídìí arákùnrin kò déédéé mọ̀ ṣe ti ń ṣe lọ́pọ̀ ọgbà ó lè mọ̀ ti ń ṣe ó lè mọ̀ ti ń ṣe okay don't really blame him his name is funny thinker okay bí ṣe ń ronú nìyẹn lóòótọ́ àkàndá lórí ọ̀rọ̀ lẹ́nu bíi tejò àjàwó àrò abíkóńkó aṣọ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí baba ńlá baba ọlọ́rọ̀ ó ṣe